Ìbéèrè ńlá rèé, níbo ni ìyàwó Oriyomi Àpèkẹ́ wà lásìkò yìí? Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ìyàwó Oriyomi, Oriyomi Amusati, Oriyomi olólùfẹ́ mi, Oriyomi ni wọ́n fẹ́. Ṣé ẹ rántí ọmọbìnrin yìí, ọmọdébìnrin yìí, Àpèkẹ́ Ọlá, Àpèkẹ́ ìyàwó Oriyomi tí ó di gbajúgbajà, tí ó di wípé àwọn èèyàn ń gbọ́ orin rẹ̀ lọ́tùn, wọ́n ń gbọ́ orin rẹ̀ lósì. Ṣùgbọ́n lásìkò yìí, ohun ìyàlẹ́nu ló jẹ́ fún mi nígbà tí mo rí arábìnrin yìí nínú fọ́nrán kan tí àwọn adẹ́rìnpẹ̀kẹ́ máa ń ṣe tàmọ̀ sí comedy skit pẹ̀lú Skelebe. Kí ló mú ọ lọ? Kí ló ṣẹlẹ̀? Ó fún mi lálórí. Kí ló ṣe fún ọ tó fi nà tó bá wọn? Ṣé gbádùn ṣá? Ṣé mi lè fẹ́ fi mọ tútì ọ̀dẹ̀ tálẹ́ sọ̀rọ̀ ẹgbẹ́ rẹ? Ẹ má ṣe mí gbọ́, mi ò ní ohun tí ó ń ṣe kò dáa, ohun tó jẹ́ kí àwa náà mọ ohun tí ó lè capable láti máa ṣe ni nípa ti ẹ̀bùn tọ́lọ́run fún un. Ṣùgbọ́n ṣàrò láti bíbá yìí wípé tí a bá wo ẹ̀bùn tọ́lọ́run fún ọmọ yìí kì í ṣe ẹ̀bùn eré nìkan. Ẹ wo ohun ọmọdé yìí, ẹ rí bó ṣe compose orin yìí, ẹ rí bó ṣe dùn púpọ̀. Tí àwọn èèyàn bá wá take time láti develop, láti treat orin ọmọ yìí, láti nurture rẹ̀ nípa ti voice ẹ̀, ṣé a ò rí pé ó tún máa rìn jù báyìí lọ ni? Ṣé a ò rí wípé tó bá di wípé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí nílò nínú skit, ó máa fà á kí ó gbàgbé ẹ̀bùn ohun oyin tí ó ní, tí Ọlọ́run jogún fún un? Mo rí fọ́nrán kan ibi tó ti kọrin yàtọ̀ sí orin tí ó di gbajúgbajà nísìn. Ẹ jẹ́ ká tún gbọ́ bó ṣe compose ẹ̀. Ọmọ sísá pariwo pé ta ló ná sísá wọn. Ìyàwó Kọ́dírì nídìí àrẹrẹ tó ń tewé dú, tó ń tọ̀gẹ̀dẹ̀, tí mọ́mí yẹn tàgbàdo, tí mọ́mí yẹn tèso nídìí àrẹrẹ. Ẹ̀pà yẹn yóò wàsó tó dùn tó lóyún. Ìyàwó Sàmádì àbúgbò lọ́rin tó ń ṣe mẹkáníìkì ní tẹ̀wọ́ gbàdé bọ́dẹ̀ wàrà kan, àǹtí ẹ̀ wàrà kan, pọ́tíkọ̀ kò yẹ̀wò, pọ́títà kò sanwó. Lótìtọ́ àti lódodo, ó lẹ́bùn orin, ó lẹ́bùn kàṣírí pẹ̀lú ohun tí mo rí yìí. Mo dẹ̀ rí pé tí wọ́n bá lè bá bu omi rin ẹ̀bùn iyebíye tó níye, ọmọ yìí á lọ jù báyìí lọ. Ṣùgbọ́n ohun tèmi fẹ́ fààyọ nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn ni pé ọmọ yìí ó ní ẹ̀bùn orin púpọ̀. A gbọ́ bó ṣe compose orin èyí tí ó fi ń polówó mọ́ínmọ́ín fún màmá rẹ̀. Ìbéèrè mi wá rèé fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń láǹfààní láti máa wò mí, láti máa gbọ́ mi. I stand to be corrected. Ṣé ẹ rí pé ó yẹ ká gbájúmọ́ ìlànà orin ọmọ yìí ju ìlànà eré tíátà àbí comedy skit èyí tí ó ń ṣe yìí? Because èmi rí wípé ọmọ yìí á tún rí ọwọ́ mú ní di iṣẹ́ orin bíi music, tí ó bá lè rí èèyàn láti train ẹ̀ láti go beyond orin èyí tó kọ tó di gbajúgbajà. Kódà oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti fi orin Àpèkẹ́ ìyàwó Oriyomi ni wọ́n ti fi dára lóríṣiríṣi. Àwọn DJ tí ò lóǹkà, wọ́n ti remix orin yẹn, wọ́n ti sọ di nǹkan míì, wọ́n ti ń lò káàkiri. Kò síbi tí a máa dé lásìkò yìí gan tí ẹ̀ ní gbọ́ orin ìyàwó Oriyomi orí. Ṣé ẹ wá rí wípé ó yẹ kí a mú ọ̀rọ̀ orin Àpèkẹ́ ìyàwó Oriyomi lókùnkúndùn ju eré adẹ́rìnpẹ̀kẹ́ comedy skit lọ? Mi ò ní pé kó má ṣe comedy skit o, but ìkan ní láti ju nǹkan lọ nínú ẹ̀bùn méjèèjì yìí.
torí èmi rí ẹ̀bùn orin yìí gẹ́gẹ́ bí ohun kan tó lè tún gbé ọmọ yìí ga ju bí a ti lérò lọ. Ó wá di ọwọ́ yín ẹ̀yin ará lé kí lẹ rí sọ sí èyí tí ó wà nílẹ̀ yìí. Níbo ni ìyàwó Oriyomi wà lásìkò yìí, kí ló ń ṣe lásìkò yìí? Òun ni mo ní kí n jábọ̀ rẹ̀ fún yín o, wípé ìdí comedy skit ni ó wà lásìkò yìí. Ṣé ká filẹ̀ bẹ́ẹ̀ àbí ká túbà nurture ẹ̀bùn orin? Ṣé ká bá bomi rin ẹ̀bùn orin tí Ọlọ́run fún? Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti bá wa pín dé gbogbo ibi tó yẹ kó pín dé. Ẹ bá wa pín dé ọ̀dọ̀ Oriyomi Hamzat. Wọ́n ṣé o, wọ́n kó ìfọmọnìyàn ṣe èyí tí wọ́n ṣe lórí ayé arábìnrin yìí Àpèkẹ́, torí látìgbà náà tó ti fojú kan Oriyomi, ayé ẹ̀ kò tún wà bákan náà mọ́. Oríṣiríṣi àtúnṣe tó fi mọ́ ìyá rẹ̀ ni àtúnṣe púpọ̀ ti dé bá ayé wọn. Ẹ̀yin èèyàn mi, kí lẹ rí sí ọ̀rọ̀ tí mo tún kà lẹ́yìn? Ṣé orin ni kí Àpèkẹ́ ọlá ìyàwó Oriyomi, ṣé orin ni kí Àpèkẹ́ ìyàwó Oriyomi gbajúmọ̀ ni, àbí eré tíátà, àbí kó kúkú méjèèjì papọ̀ ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ kó dẹ̀ máa bá ìrìn àjò ayé ẹ̀ lọ? Ètò ẹ̀kọ́ rẹ̀ ńkọ́? Níbo ni ká gbé yìí sí láàrin rẹ̀? Ẹ fi ránṣẹ́ sábẹ́ comment section wa kí n gbọ́ lápá ọ̀dọ̀ tiyín. Ẹ ṣé púpọ̀. Ẹ wo àrà lóríṣiríṣi táwọn èèyàn ti fi orin Àpèkẹ́ ìyàwó Oriyomi dá. Iyawo Kudus Samad Oriyomi Hamzat. Oriyomi ni wọ́n fẹ́, ó kú sí mi lẹ́mìí, ó wà lẹ́mìí láyà, ó ń dá mi lọ́rùn. Oriyomi ẹ má gbọ́kàn mi o. DJ Selfie. Béèyàn bá ṣe sáyé ara rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe bá ọ̀pọ̀ ìgbà. Pírọ́blẹ́mù sí olúkálùkù ní àwa ní origin pírọ́blẹ́mù wa, ọmọ bẹ́ẹ̀ ìwọ ní origin pírọ́blẹ́mù rẹ̀. Woman tó ń wò níwájú mi yìí òun ni màmá ìyàwó Oriyomi Hamzat. Àpèkẹ́, èmi Àpèkẹ́ mo ń sọ̀rọ̀. Ìyàwó Oriyomi Hamzat, Oriyomi Kùdùsù, òun ni màmá rẹ̀. Ọmọ náà ní àwọn kan ní orí TikTok yìí wọ́n di olórí burúkú, àwọn kan di olóríire. Béèyàn bá ṣe tẹ́bẹ́ẹ̀dì rẹ̀ bẹ́ẹ̀ lèyìn yóò ti ṣe bá. Gẹ́gẹ́ bí ọmọ yìí ti ṣe sọ, ó lóun ò ní bàbá. Woman yìí kọ̀ǹfàmù, ó ní ọkọ tó ń ṣẹ̀ fẹ́ òun ló sọ pé kóun mú ọmọ yìí sí nursery school, nítorí tó jẹ́ pé public school táwọn tó ń fi sí wípé kò sí good learning níbẹ̀, wípé wọn ò kọ́ wọn dáadáa. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n fẹ́ opó, ọmọ tí opó mú dé ọ̀dọ̀ wọn wọ́n ń bá a sùn ni. Àwọn olórí burúkú ọkùnrin kan wà bẹ́ẹ̀ tí wọn ò mọ ìrìn àjò tí Ọlọ́run sọ pé olúkálùkù yóò rìn. Má lọ́rọ̀ mi pọ̀
lísìn ní kó bá lè kọ́gbọ́n. Bẹ́ẹ̀ náà sì ni àwọn obìnrin kan wà tí ọkọ wọn kú tàbí tí ọkọ wọn tí wọ́n kọ́ fẹ́ tó ń ṣe wọ́n jákujàku bí wọn ò ṣe fẹ́, ṣùgbọ́n tí wọ́n fẹ́ ọkọ míì, ṣùgbọ́n tí wọn ò fi ọkọ míì tí wọ́n fẹ́, tí wọn ò fi láyà balẹ̀ àtọkọ àti ìyàwó tí wọ́n bá nílé. Ǹjọ́ mọ̀ pé èèyàn kì í fìyà jọmọ èèyàn tó bá jẹ́ pé ọmọ ọlọ́mọ òun ni ọmọbìnrin yìí tó bá ń kiri tó ń di alẹ́ bó ti ṣe ń dà àwọn èèyàn sọ pé ó ń fìyà jẹ, ó ń sun mọ́ínmọ́ín, ó ń gba ẹ̀kọ́ àwìn, ó ní kó máa kiri rẹ̀. Ọmọ yẹn ní ìgbà tó dé ibi tí orí yóò ti ṣe lóore, gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ ní multitask láti jẹ́ obìnrin, shortage lẹ́ ń ṣe fún ọmọ yín. Oriyomi béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló ń fẹ́, ó lóun fẹ́ kán ran màmá òun lọ́wọ́. Wọ́n ní kí ló dé tó fi ń kọrin yìí, ó nítorí kóun ó bá lè tà. Kí ni nǹkan tó ṣe? Oriyomi wá pè wá lánàá nísìnyí. Oriyomi ti sọ fún ọmọ náà wípé òun ó tọ́ láti ibi tí kíláàsì rẹ̀ dé títí tí yóò fi parí university level. Thank you Oriyomi. Ó wá lóun ó bá open YouTube page tó jẹ́ pé yóò lè mọ create content, yóò mọ fi síbẹ̀ tó bá ti tó iye certain èèyàn tó subscribe, YouTube ó mọ sanwó fún un. Ó sọ fún ìyá ọmọ títí ti tọ̀hún, ó ní wàhálà ti bọ́ láyé rẹ̀, òun ó gbà ṣọ́ọ̀bù fún un. Sọ ti rí ìwọ obìnrin, when you are not loyal to yourself, o lè rí èèyàn tí yóò lóyà sí ọ. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n take advantage yìí pé ọkọ mi ti kú, mi ìrẹ́ni ni wọ́n sọra wọn di olóṣó. Ọwọ́ àtẹ́lẹwọ́ èèyàn òní kò kí ń tàn yàn jẹ. Ẹ wo woman yẹn, torí tó wà industrious, ó fi lé ọmọ rẹ̀ lọ́wọ́. Kí lọ́mọ rẹ̀ náà ṣe? Ọmọ rẹ̀ náà wà industrious. If you are not industrious, your children will not be industrious. Ọ̀pọ̀ àwọn ọmọ tí wọ́n ń ṣe rádaràda lónìí nítorí tó jẹ́ pé mú wá ó wà lọ́dọ̀ pẹ́rẹ́ǹtì tó pọ̀ ni. Báwo ni ọmọ yìí ṣe fẹ́ níláárí tí yóò ṣoríire tí ò ní rántí bàbá tó sọ pé kán fi sí nursery, ibi tí mo ti kan ẹ̀yin ọkùnrin tó jẹ́ pé tí wọ́n bá ti mú ọmọ wá ọ̀dọ̀ yín, tẹ́ bá ti rí ọmọ kékeré, tẹ́ ran ọmọ kékeré lọ́wọ́, ẹ máa take advantage ẹ jayé àwọn yín mọ́lú, ẹ̀yin alájẹjọ̀já ajẹun ọmọ nínú oyún. Thank you Oriyomi Hamzat. Gbogbo ẹnikẹ́ni tí ò ní jẹ́ kí Amina kó parí iléèwé rẹ̀, gbogbo ẹ̀yin ọkùnrin tí yóò take advantage ibi tí orí dá sí yìí, Ọlọ́run ọba kò ní jẹ́ kó pàdé yín. Tọ́lọ́run bá jẹ́ kó pàdé yín, yóò gbé yín lu tírélà. Torí ẹ̀yin ọkùnrin olórí burúkú kan wà tó jẹ́ pé tẹ́ bá ti rí ẹni tó jẹ́ pé ó rí ayé ṣe, ẹ mọ̀ wá bẹ́ẹ̀ ti ṣe dẹ́bù rẹ̀, gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ti ṣe bá a sùn, tẹ́ ẹ̀ ní jẹ́ kó mórí délé òun lẹ́mọ̀ wá. Ọlọ́run bò ní jẹ́ kọ́mọ yìí kó pàdé ẹ̀yin ọkùnrin alágbàkò. Thank you ọkọ màmá Àpèkẹ́ tó sọ pé kán fi Àpèkẹ́ sí iléèwé tó sì mọ́ bá ṣe sìná. Dádì Mariam. Yes. Ṣé ẹ ra mẹ́mẹ́? Mẹ́mẹ́ tá ń wọ́. Èmi tí mo máa ń ta mẹ́mẹ́ fún mọ́mì ni èmi Àpèkẹ́ ìyàwó Oriyomi. Ìyàwó Oriyomi. Ṣé wọ́n kọ́ lọ mọ́ ń kọrin? Ẹ̀yin mi olóró mẹ́mẹ́ lè pòròdòrò tẹ́ wá rà lọ́gbọ́n máa ń lọ́jà. Àpèkẹ́ mọ̀ ń sọ̀rọ̀ ìyàwó kùrù, ìyàwó Oriyomi Oriyomi Hamzat, ìyàwó Oriyomi ẹ̀mọ́ gbọ́kọ̀ mi. Gbogbo olòṣì eléyìí bíi kó mọ́gi. Ṣé ìwọ kékeré ló ń forí sórí pé ìyẹn ti dàrú? Iṣẹ́ mẹ́mẹ́ ò pé ọmọ kó mọ́ kọrin ló wá kù. Torí ẹ̀rí bíi pálí ṣúgà tó wá wò bí pósítà fi ṣe dàgírìn. Ṣé tó bá yẹ pé mẹ́mẹ́ pé wọ ni ó dá gidi gbó? Sọ̀rọ̀ ó, ṣé tí bá yẹ pé iṣẹ́ mẹ́mẹ́ tó ń ṣe ó pé ọ sọ́ọ́ dá gidi gbó? Àbẹ́rẹ́ bó tí wò bí ẹni yàgbó ń kán gbéṣẹ́ pè. Tó wá dúró tó kúrú kò ga tó dàbí pálí fọ́nbà ṣe. Ọwọ́ ẹ wá gùn bí ìṣòfò, ọrùn ẹ gùn bí síbi tó fi ń fìdí aláìsàn. Orí bó ti rí, ojú ẹ ló họ ìnìyí. Bí ẹ̀pà aláàárẹ̀, owó òbí kọ́mú ẹbọra, ó wá dẹnu lẹ̀bi kọ́mú ìwé. Gbogbo ti rí bí apá kọ́mú olòṣì. Ìyàwó Oriyomi kọ́, ìyàwó Hamzat ni. Ìwọ ló fẹ́ sàmádì, ìwọ ló fẹ́ kùkùsì. O rẹ̀ sẹ́ rẹ̀ bí igi tó fi ń yí súyà olòṣì.
mẹ́mẹ́lẹ́ kòròdòrò dẹ̀ wá wà lọ́wọ́ my mother ní àgbékẹ́ mò ń sọ̀rọ̀ ìyàwó kùdùsì ìyàwó sàmádì ìyàwó oríyọmí àmúsátì ìyàwó oríyọmí ẹ má gbọ́kọ̀ mi o ìyàwó oríyọmí ẹ má gbọ́kọ̀ mi. ó ṣe màáyí mi olóróró mẹ́mẹ́lẹ́ kòròdòrò dẹ̀ wá là lọ́wọ́ my mother ní àgbékẹ́ mò ń sọ̀rọ̀ ìyàwó kùdùsì ìyàwó sàmádì ìyàwó oríyọmí àmúsátì oríyọmí inú wọn fẹ́ ó kó lé mi lẹ́yìn ó wà lé mi láyà ó wà lé mi lọ́rùn ìyàwó oríyọmí ẹ má gbọ́kọ̀ mi o ìyàwó oríyọmí ẹ má gbọ́kọ̀ mi. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.